ọpẹ́ o àwọn márààrún tí àwọn ajínigbé jí gbé ti rí ìtúsílẹ̀ gbà báyìí. Àwọn ènìyàn márùn-ún tí àwọn ajínigbé kó sínú ìgbèkùn láti ọjọ́ sátidé tó kọjá ti gba ìtúsílẹ̀ kúrò ní ìgbèkùn àwọn ajínigbé ọ̀hún. Àwọn márààrún àtàwọn mẹ́jọ mìíràn tí wọ́n gbòmìnira kúrò lákàtà àwọn ajínigbé ọ̀hún nípasẹ̀ iṣẹ́ àjùmọ̀ṣepọ̀ àwọn agbófinró àtàwọn ọlọ́dẹ ìbílẹ̀ ni wọ́n ti wà níléèwòsàn ìjọba ìbílẹ̀ Òkè-Ẹ̀rọ fún ìtọ́jú báyìí. Alága ìjọba ìbílẹ̀ Òkè-Ẹ̀rọ Honorébù James Abiodun Fádípẹ̀, alága ìjọba ìbílẹ̀ Èkìtì Honorébù Awẹ́lẹ́wà Joseph àti àwọn aṣòfin tí wọ́n ṣojú ìjọba ìbílẹ̀ Òkè-Ẹ̀rọ àti Èkìtì nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kwara Honorébù Ganiyu àti Honorébù Ọlájíre Bámigbóyè ni wọ́n ti ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ àwọn ènìyàn ọ̀hún níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣeun tẹ́ ẹ ti ń darapọ̀ mọ́ wa.